Wá gbọ́ ohun tí ìràwọ̀ rẹ ń fẹ́ kí o ṣe lọ́jọ́ tòní, kí ọjọ́ tòní lè dára, kí o sì rí tiẹ̀ ṣe lónìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣègbè Olódùmarè, ìbà àkọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá, àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Monday, May 12 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọyàn Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lè ní ẹ máa wà highly spiritual, dàbí ìgbà pé kí ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan láti fi introspect, láti fi mọ kúlẹ̀kúlẹ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbésí ayé yín. Ọ̀pọ̀ yín gan lè nílò spiritual guidance lénìí tí yẹn sì máa ràn yín lọ́wọ́ dáadáa. Á jẹ́ kí ẹ tún lè mọ̀ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń disturb mind yín, tó ṣe é pé ń wá solution lé lórí. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe káwọn kùdìẹ̀kudiẹ kéékèèké kó fẹ́ jẹyọ nínú relationship ní, ṣùgbọ́n ìbáṣepọ̀ yín máa tún dán mọ́rán padà láìpẹ́ láì jìnà. Ẹ má ṣe rìnrìn òru lénìí, ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín náà mọ́ pẹ̀lú lọ́jọ́ tòní. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ royal blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí ìpòrúurú ọkàn balẹ̀ lọ́kàn yín, ó ṣe é pé máa wà bothered nípa àwọn kankan tó ń ṣẹlẹ̀ nígbésí ayé yín, pàápàá nípa ìlera ara yín. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí inú rírun kó fẹ́ balẹ̀ púpọ̀ láwùjọ ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ṣùgbọ́n kẹ́ kíyèsára pẹ̀lú nǹkan tẹ́ máa jẹ sẹ́nu ara yín. Ẹ sì dájú pé ẹ ṣèkí ara yín lọ́jọ́ tòní, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ pọ́n tèrè tàgbàlé, kí ẹ sì wà positive. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ máa bá wọn kan dúpẹ́, ẹ máa bá wọn kan yọ̀ lọ́jọ́ tòní, àwọn tó súnmọ́ yín. Kódà ìbáṣepọ̀ yín àti irúfẹ́ níbẹ̀ á tún dán mọ́ dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹ́ lo àkókò àti ìgbọ́jọ́ tòní pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àbáwọn tó ṣe é pé ẹ nífẹ̀ẹ́ sí, tẹ́ fẹ́ràn dénúdénú, ẹ̀sùn títọ́ ẹ̀sùn dodo láwùjọ wọn lénìí. Kò dára kẹ́ kán dídí bó ṣe yẹ lọ lórí nǹkan wọn lénìí. Ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, ó sì dára kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Silver jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe ká ìbàlẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín, tàbí kó dàbí ìgbà pé nǹkan sun yín. Ẹ má wá jẹ́ kí àwọn kan kéékèèké kó distract yín lọ́jọ́ tòní. Ẹ fi maturity gbé nǹkan kíkan tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Kò sí bí nǹkan ṣe lè rí, kò sí bí nǹkan ṣe lè le koko tó lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára, kẹ́ mọ́kàn balẹ̀, ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí. Bẹ́ẹ̀ sì ni kẹ́ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, àlàáfíà àti ìrọ̀rùn máa gbalẹ̀ láyìíká yín lọ́jọ́ tòní. Ó sì ṣeé ṣe kí ẹ welcome àwọn àlejò kan lọ́jọ́ tòní, ṣe pé gbígbà wọn lálejò máa jẹ́ ètò ṣe pé abí ìdùnnú, abí ayọ̀ fún yín. Ẹ rí dájú pé ẹ túbọ̀ ń bá wọn yàn ṣe lọ́jọ́ tòní, abí rẹ̀ pọ̀ dáadáa fún yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ máa retí àwọn ọ̀rọ̀ tó ṣe pé ẹ ò tiẹ̀ expect rárá látọ̀dọ̀ wọn, bóyá jíjírò papọ̀, ṣùgbọ́n ọjọ́ tòní máa jọ́jọ́ tó dára púpọ̀ pẹ̀lú àwọn àlejò tó fẹ́ wáyé wá. Abí ìdùnnú àtayọ̀ fún yín. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ wà positive, ẹ má ṣe jẹ́ kí ara ya yín ju bó ṣe yẹ lọ, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ deep blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, léni ẹ máa wà very positive, tí yẹn ti máa ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́ àti ní àyíká lẹ́yìn. Á jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè, bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti àwọn mọ̀lẹ́bí náà
ó máa dára púpọ̀ kí ẹ rí dájú pé fọjọ́ tòní hùwà dáadáa láwùjọ àwọn èèyàn kẹ́ sì ṣàwọn kan tá mú káwọn tó rọ̀gbà yín ká dunnú lọ́jọ́ tòní ẹ̀sùn títẹ̀ ṣòdodo láwùjọ àwọn èèyàn ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú aago 9 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lòrà wá afẹ́fẹ́ márìnmí fún Libra ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23 ó ṣeé ṣe kí ẹ ní trust issue lọ́jọ́ tòní kẹ́tẹ̀ má mọ̀ nǹkan tó fà á ẹ rí dájú pé trust àwọn olólùfẹ́ yín tẹ́ bá rí pé bóyá ẹ kàn ń ṣiyèméjì lórí ọ̀rọ̀ wọn àbí ẹ finú tán ẹ ní ìdára láti fi ronú jinlẹ̀ nípa kí ló lè fà á bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ wá padà gẹ́ẹ̀tì pé bóyá insecurity tọ̀dọ̀ yín gangan ló farú fẹ́ nǹkan báyìí ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí ẹ pọ́n tèrè tàgbà lékẹtẹ pámọ́ṣẹ́ aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lòrà wo omi tútù Scorpio ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22 ó ṣeé ṣe ká ìbalẹ̀ ọkàn wáyé fún yín tàbí kíkorò ọkàn wáyé fún yín lọ́jọ́ tòní látàrí àwọn nǹkan tó ṣe é pé ẹ̀yin gan fúnra yín ò lè fi gọ́ àtẹ lénìí ó ṣeé ṣe kí àwọn èèyàn tó súnmọ́ yín kan fẹ́ wú àwọn ìwà kan tó ṣe é pé afẹ́ mú kára máa kàn yín ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni kó ṣàkóbá fún ìfọ̀kànbalẹ̀ tẹ́fẹ́ ní lọ́jọ́ tòní rárá ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá ṣe é pé ẹ̀wù lẹ̀ ní stress nínú ẹ̀ gbogbo nǹkan tó bá pè yín sí ẹ má dá sí ẹ gbájúmọ́ ṣẹ́kẹ̀ lè lórí gbámú ẹ free mind yín kí ẹ wà positive kí ẹ sì rí dájú pé ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pàápàá lórí ohunkóhun tí ẹ bá ń gbé ṣe tẹ́ ẹ̀ ń fẹ́ lọ síwájú lé lórí kò lè já sáyọ̀ kò já síre yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lòrà wọ inú àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ipò yín láwùjọ ó tún máa tayọ dáadáa lọ́jọ́ tòní àwọn èèyàn máa tún gbóríyìn fún yín dáadáa láìjẹ iṣẹ́ àti nígbèsí ayé yín látàrí àwọn kan tẹ́ ń rí ṣe lásìkò èyí tó ń bọ́ sí ojú ọwọ́ ẹ̀ fún yín lọ́jọ́ tòní ìjọba ti ń wá èèyàn kan láti jọ́ mẹ́ta ń pín lágbájá ìmú fẹ́ rí ó ṣeé ṣe kí ẹ ṣàwárí wọn dáadáa lọ́jọ́ tòní gbogbo nǹkan rere máa wọ́tọ̀ ìwá lọ́jọ́ tòní tẹ́ bá lè wà lọ́nà tó tọ́ títí tí ilé òní ó fi ṣú ó ṣe kókó ṣe pàtàkì kí ẹ rí dájú pé ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín ó dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní látàrí pé ó ní ipa tó máa kónú gbèsè ayé yín lọ́jọ́ tòní tó ṣe é pé ẹ̀yin gan tiẹ̀ lérò rẹ̀ lọ́jọ́ tòní ẹ má gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe é pé wọ́n kópa rere nínú gbèsè ayé yín lénìí tí wọ́n sọ̀pọ́ọ̀tì yín tí wọ́n sì ní ìgbàgbọ́ nínú yín lénìí kí ẹ rí dájú pé ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn rárá lénìí ẹ gbà láfíà láàyè kí ẹ sì bá àwọn èèyàn ṣe dáadáa lénìí green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lòrà wọ èròpè lérúkú Capricorn ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe lọ́jọ́ tòní kó dàbí ìgbà pé gbogbo nǹkan pátá ló ti bọ́ sójú ọwọ́ ẹ̀ fún yín bí ìgbà tí gbogbo nǹkan tẹ̀ ń lé kó ti bọ́ sí àwọn nǹkan tẹ̀ ń lé láàyè iṣẹ́ ẹ̀ ń fẹ́ káwọn èèyàn dáyé mọ̀ sí ẹ̀ ń fẹ́ dùnú ẹ̀ ń fàṣeyọrí dáadáa lọ́jọ́ tòní ọjọ́ tòní wá dára púpọ̀ fún yín láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun kẹ́ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tá a bí kí lọ síwájú dé gbogbo nǹkan tẹ̀ ń ronú kó yẹ kó ti wáyé yẹn yóò wáyé tẹ́ bá lè gbájúmọ́ gbogbo àwọn pílánù tẹ́ ní lẹ́ni gbogbo nǹkan pátá ló máa ṣeéṣe fún yín ní ìrọ̀rùn lọ́jọ́ tòní ẹ má dà sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí tí ó kàn yín ẹ̀rẹ̀ra yín lẹ̀kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lọ́jọ́ tòní pẹ̀lú aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ sí green sí jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lòrà wá afẹ́fẹ́ oníbìínú Aquarius ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19 agbára káká máa wà fún yín lónìí àdàbí kẹtẹ pámọ́ṣẹ́ kẹ gbájúmọ́ṣẹ́ bá máa yá yín láti ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ tòní èyí lè jẹ́ kí ìhùwàsí àtìṣe sí yín kí ó dára dáadáa lọ́jọ́ tòní kó tayọ látàrí pé ní máa dùn ayọ̀ yín máa kún dáadáa yàtọ̀ lénìí ọjọ́ tòní dára láti fi rí dájú pé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin èèyàn àti àwọn olólùfẹ́ ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí yín bí ìbáṣepọ̀ yín bá dúró déédéé lọ́jọ́ tòní á bí ìdùnnú fún ìgbésí ayé yín púpọ̀ bí ẹ sì mọ̀ dájú pé tẹ bá fìfẹ́ hàn sí àwọn tó súnmọ́ yín lọ́jọ́ tòní ẹ máa rìtíìbù ẹ̀ padà àwọn náà tún fìfẹ́ hàn sí yín dáadáa tí wọ́n sì tún bọ̀wọ̀ fún yín dáadáa púpọ̀ ẹ bá báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ tí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lè ní agbára káká máa wà fún yín gidi gan, tára yín máa yá gágá púpọ̀. Ẹ máa rí àwọn oríire púpọ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni a ṣe yín bí ìgbà pé kẹ́ túbọ̀ tẹpá mọ́ṣẹ́, kẹ́ túbọ̀ lo àkókò àti ìgbà púpọ̀ láti fi rí dájú pé ṣiṣẹ́ yín kárakára tó ṣe é pé á bí kí àwọn èèyàn wá impress, kí wọ́n dùn pé lágbájá ìbò ṣe ṣiṣẹ́ ìdára. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lè ní kẹ́ wà positive, kẹ́ ṣe dáadáa táwọn èèyàn kẹ́ sì ṣe gbogbo àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Gbogbo àkókò tá máa mú lẹ́yìn aago 5 ìrọ̀lẹ́ ò dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ní ìgbésí ayé yín rárá, látàrí pé àkókò yẹn wà very unlucky fún yín. Ṣùgbọ́n kọ́lọ̀ purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Iye gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.